Ẹ ǹlẹ́ o gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé wọ́n ti béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ wípé ṣó máa jẹ́ olólùfẹ́ ẹ ní ọjọ́ àyájọ́ olólùfẹ́? Àbí ṣé ìwọ ti béèrè lọ́wọ́ ọkọ ẹ wípé ṣó máa jẹ́ olólùfẹ́ ẹ ní ọjọ́ àyájọ́ olólùfẹ́? Àbí nítorí wípé ẹ ti fẹ́ ara yín ní ọjọ́ tó ti pẹ́, ẹ kì í wá ń ṣe eléyìí mọ́? Àmọ́ àwọn ohun wọ̀nyí lẹ máa ń ṣe nígbà tí ẹ̀yin ń ṣe àfẹ́sọ́nà. Mo wá fẹ́ kí o mọ̀ wípé àwọn ohun tí a máa ń ṣe nígbà tí a yìí jẹ́ àfẹ́sọ́nà ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti máa ṣe àwọn ohun wọ̀nyí nígbà tí a bá ti fẹ́ra wa sílé. Àwọn ohun wọ̀nyí òun ló máa ń jẹ́ kí iná ìfẹ́ kí ó máa jó lọ. Nígbà tí a ò bá ṣe, ó máa ń jẹ́ kí iná ìfẹ́ kí ó tètè kú. Ọ̀pọ̀lọpọ̀ o lè wá sọ wípé mo ń bàjà lọ́wọ́, mo ń bínú sí i. Ṣó ti gbàgbé wípé eyín àti àwọn máa ń bára wọn jà? Ààrẹ má jà kan kò sí, ajá má parí, òun ni kò dáa. Wá fi àkókò yìí kó wá fi súnmọ́ ọkọ ẹ̀, kó sọ fún wípé baálé ilé mi, mo fẹ́ kí ẹ jẹ́ olólùfẹ́ mi ní ọjọ́ àyájọ́ olólùfẹ́. Ìyàwó mi, onítèmi, ìwọ nìkan wá jẹ́ aya mi, wá jẹ́ olólùfẹ́ mi ní ọjọ́ àyájọ́ olólùfẹ́. Ṣé ọjọ́ yìí nìkan la wá máa ń fi ìfẹ́ hàn fún ara wa ni? Rárá o, mi ò sọ bẹ́ẹ̀. Àmọ́ àǹfààní ni eléyìí jẹ́ fún wa láti ra ẹ̀bùn. Kò sí bó ṣe lè kéré sí, èròǹgbà tó wà lẹ́yìn ẹ̀bùn yìí òun ló ṣe pàtàkì, òun ló ṣe kókó. Ra ẹ̀bùn kó rà fún ọkọ ẹ, ra ẹ̀bùn kó rà fún ìyàwó ẹ, kẹ́sì fi ìmoore hàn fún ara yín. Má gbàgbé wípé torí ìfẹ́ la ṣe dá olólùfẹ́, torí títí ẹ la ṣe dá ẹni tó ń fẹ́ yẹn. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà, a ó ní pàdé ayọ̀.